You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Leaked video of late Senator Kashamu, who died on the 8th of August 2020, surfaced in the internet recently. Chief Adebutu Kessignton was seen in the video as he was conversing on the phone, in which late Senator Kashamu's voice was heard at the other side of the phone, pleading and asking for forgiveness from Chief Kessignton. Chief Kessignton seemed not to believe him, but late Senator Kashamu promised to withdraw all cases from the court and support him henceforth. Late Senator Kashamu, however, added that Shegun, who is allegedly Chief Kessignton's son, is always aware of his doings. This video was reportedly made days before he died from his sick bed. Ìgbà tí mo lọ Ghana, ṣe mo pé dọ́kúmẹ̀ntì wá tí mo sọ fún Ṣẹ́gun pé kó wá gbà á, ó gbé fún yín, pé mo rọ́jà tẹ̀lé tí gbogbo ara tẹ bá fẹ́ dá, ẹ máa ta ṣe máa dín ìdíwà lọ, Ṣẹ́gun lóhùn ò gbà. Ìgbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn bẹ́ẹ̀ Nàìjà, Ṣẹ́gun ló ní kí n lọ bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn, má jẹ́ kó lọ kó má bàa bá bísíǹsì yìí jẹ́. Àjẹ́ńdọ̀ gbùdé, Ṣẹ́gun pẹ̀lú àbúrísí, Ṣẹ́gun fáìtì àwọn bí tí wọ́n ti ṣàpọ́ǹtì mi. Gbogbo ìyẹn tí mo lè ti ná owó bí wèrè bẹ́ẹ̀ tí mo fi fáìsì àwọn bẹ́ẹ̀ Nàìjà fún yín. Mo ní ìwé gbogbo ilé ìṣẹ̀lẹ̀. Wọ́n tẹ̀sí lẹ̀ ó ti ṣẹlẹ̀. Wọ́n mú gbogbo ẹ̀ lọ pátápátá gbogbo ẹ̀ lọ pátápátá. Wọ́n kò ní kí n pè é láàárọ̀. Gbogbo ẹ̀fáì òkè nínú àti gbogbo ẹ̀ṣẹ̀ tó ń gbìyànjú tẹ̀lé ẹ̀fọ́ fún ìgbìyànjú ọ̀gbọ́n. Forgive me. Ọlọ́run wọn kò pín lẹ́nu dídì. Gbogbo nǹkan yóò rí bàjẹ́. Kò sí tó bá ti lọ́la tí máa sọ fún pé mi ìsọ̀pọ̀tì láti. Máa sọ fún mi ìsọ̀pọ̀tì láti. Bàbá ṣe pàṣẹ ọmọ àlè nínú. Gbogbo ogun tó gbé tì mí ń kọ́. Gbogbo ogun tó gbé tì mí ń kọ́. Bàbá mi ò gbógun ọmọ tì mí. Ìgbà tó lọ pẹ́ lẹ́tà tó sọ pé èmi mo blọọkì ìjọba mi ìfẹ́ síjọba wọ́n ìlú owó níbi ìfẹ́ tán pa ọmọ mi lọ́sùn lọ́sùn ló ka ìyẹn tó ní irọ́ ni o bí ìgbé ogun kankan sì ní bàbá bí ilé gbé ogun mi ìfẹ́ tó lè gbógun sì ní ìjà ló dé tó ní ní fún àtòwé ìgbà tí láti tó mú gbogbo iṣẹ́ mi gbogbo sọ́ńtẹ̀ tí mo bí ìdílógún ní olóògùn gbogbo ẹ̀ owó ni mo ná ní lórí. Gbogbo ìmọ̀ tó ẹ̀ láti ṣàlàyé ẹ̀ẹ́dẹ̀ pàápọ̀ láti yanjú ìjà yìí fún wọn. Ẹ̀bọ̀n ẹgbẹ́ mi pẹ̀lú ẹlẹ́yìn. Èmi mo sọ fún yín láti èyí lọ gbogbo ìtọ̀kọ́ àti bá lè fún láti ní gbogbo gómìnà ló kù sí. Máa fún bàbá. Gbogbo nǹkan tí ìkan ti máa lè ṣe fún yín ẹ̀fún ní tì mí ìjọba yìí mú wa. Mo bẹ̀rẹ̀ láàárọ̀ ẹ̀fún orí tì mí. Kì í ṣe pé mo fẹ́ nǹkan kan, ẹ fi orí tì mí bàbá, ẹ ti gbé bàbá fún wa, ẹ ti gbé bàbá fún wa ní gbogbo ògùn stage, ẹ fi orí tì mí gbogbo nǹkan tí wọ́n lè ṣe fún yẹn fún ìsì, ẹ fi orí tì mí bàbá, ó bẹ̀ yín lórúkọ lọ́rùn. Bàbá mi lè jẹ́ ẹni jẹ́ nìkan, ẹ fi orí tì mí, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti gbé, wọn láti èyí lọ́hùn, àtọ́kọ̀ sí láti. Gbogbo ọ̀nà tó bá lòun lọ, ibi tí mi tó bá lòun fẹ́ gbà, bàbá ẹgbàgbọ́, àtọ́pọ̀tà. Ẹgbàgbọ́ jẹ́mú, kì í ṣe wọ́n mo ní ìdẹ́rìn sí mi. Ṣé ò ní bá mi jà mọ́ lórí iṣẹ́? Bàbá mi bá ń jà tẹ́lọ́fẹ́, màá nígbà àwọn mi kan pé àjímẹ̀jì á mú yín. Wọ́n tẹ́ bá fún mi pẹ̀lú máa jẹ́ tèmi. Ó pẹ̀lú sókún ṣẹ́gun tẹ́lẹ̀. Ó pẹ̀lú sókún ṣẹ́gun tẹ́lẹ̀ bàbá. Mo lè ní kó bẹ̀rẹ̀ sí mẹ́sì Ghana abáyé kọ́ńtà ìrìn pẹ̀lú ní àdó afẹ́jú kọbẹ̀. Mo pè mú sọ́kún ṣẹ́gun tẹ́lẹ̀. Àwọn bí sí pẹ̀lú tí Bọ́lá náà da ọgbẹ́ ìlú. Mo pè mú sọ́kún ṣẹ́gun tẹ́lẹ̀. Ṣẹ́gun súnmọ́ mi.
ọlọ́ọ̀lọ́kùnrin kí ní ìrí báyìí ọlọ́ọ̀lọ́lọ́rí báyìí mo lè ní kó fúra fún yín gbogbo àdúgbò ìṣẹ́ kí wọ́n sáyìn gbogbo ìwé wọ́n sáyìn ẹ̀ fún yín ẹ̀dọ́ àǹfẹ́ ní problem ẹ̀dọ́ àǹfẹ́ ní problem bàbá kí n ṣe gbogbo kẹ́ bá túnṣe sí ilé mi ìbá túnṣe sí ilé gbogbo tí mo ti lọ ná owó kìkì lórí kíní náà tí mo tẹ̀ pé ní ìpín ìgbé tó ga ni mo lọ fún wọn tí wọ́n dẹ̀ tó tì mí kò sí ìgbé tí mo lè ṣe wọ́n lọ bá ọmọ mi lọ́dọ̀ ìjọba wọ́n tó ká gbogbo fún ẹ̀yẹ bàbá. Kò burú kò burú kò burú ọlọ́run àforíjì gbogbo wa. ọ̀gbẹ́ ẹjọ́ ìdí bàbá ẹjọ́ ìdí ọ̀gbẹ́ ẹjọ́ ìdí bàbá. I just hope you are sincere with me. That's my fear. Sir? I just hope you are sincere with me. Bàbá mo wà sincere pẹ̀lú yín. Okay. Mo wà sincere pẹ̀lú yín. Mo fẹ́ wí yín. Okay. Mo wà sincere pẹ̀lú yín. Tí bá bá ṣẹ́gun sọ̀rọ̀ tó bá ní kí bá mi sọ̀rọ̀, à ń gbọ́dọ̀ gbé àdúgbò ìjẹ̀bú ṣẹ́gun. Tó bá wà sí ìṣàkóso withdraw wo case tó wà ń kọ́ tó. Bàbá gbogbo ẹ̀ náà withdraw. Okay. Bí bá ṣẹ́gun sọ̀rọ̀, àgbé àdúgbò ìjẹ̀ lórí. Àgbèrè lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, màá withdraw gbogbo ẹ̀. Okay. God bless you. All right. Mo promise you, Baba. Okay. All right. All right. Okay. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.